mo sọ́nà kọ̀ọ̀kan ṣáà wà ṣáà ni àwa náà lọ rẹ́ǹtì ọkọ̀ tó máa lọ gbẹ́nu sí máìkì tó máa bá títẹ ẹyin yòókù jẹ́ náà kò dá bẹ́ẹ̀ wá wo. ẹ̀yin èèyàn wa wàhálà ti ṣẹlẹ̀ ò lẹ́rìn Wùmí Toríọlá àti Mide Martins pẹ̀lú ọkọ rẹ̀ tí a mọ̀ sí Afeez Ọwọ́. Wàhálà ńlá ló ṣẹlẹ̀ lẹ́rìn àwọn méjèèjì o. Wùmí Toríọlá ó ti jáde wá sọ̀rọ̀ padà sí Afeez Ọwọ́ látòrí wípé Afeez Ọwọ́ ó sọ àwọn ọ̀rọ̀ kankan ní interview tí ó lọ ṣe pẹ̀lú ẹnìkan. Arábìnrin yìí tí a ń pè ní Wùmí Toríọlá ó náà ti sọ̀rọ̀ padà o. Ó sọ̀rọ̀ wípé òun náà yóò lọ wá ọkọ tó máa lọ gbẹ́nu sí máìkì. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Wùmí Toríọlá sọ. ẹni tó ní ṣọ́ọ̀bù yẹn ti mọ̀ ẹ má máa ṣe bẹ́ẹ̀ àgbàlagbà ni wọ́n máa bá àwọn èèyàn jẹ́ ó sì eyín wọ́n bá dárúkọ àwọn èdè ní àgbúgbò àwọn ó ti tó ewé lẹ́jọ́ wèrè ṣé bí la fẹ́ máa ṣe podcast la fẹ́ máa ṣẹ́tù gbogbo rift ni ẹ̀dẹ̀ wàá gbẹnu sí máìkì ẹ̀ máa sòṣì ọ̀rọ̀ tó bá ti fún yín ní pẹpẹ soup ẹ̀ máa da gbogbo ẹ̀ lẹ̀ ṣé wèrè ní mi nì tọ́n bá tọ́ mi ṣe máa ń tọ́yàn ṣé mo bú yín rí ní pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣòfò tó náà mo sì máa ń kẹ́ yín náà ni. ẹ̀yin èèyàn wa ẹ ti wo fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Wùmí Toríọlá sọ. ìjẹ́ rò wípé Wùmí Toríọlá ìjẹ́ rò wípé ó jẹ̀bi ọ̀rọ̀ tó sọ yìí tàbí Afeez Ọwọ́ lẹ rò pé ó jẹ̀bi. ẹ kúkú mọ̀ wípé Afeez Ọwọ́ ó jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré ó dẹ̀ tún jẹ́ ọkọ arábìnrin tí a mọ̀ sí Mide Martins. ṣé òun lẹ rò wípé ó jẹ̀bi bí ó ṣe lọ sí interview pẹ̀lú arábìnrin kan tí a mọ̀ tí ó ń ṣe interview ní orí TikTok? nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. lónìí a kò ní rí jù báyìí lọ. ìrójú gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi ọjọ́ rè ó dìgbà.